Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe? Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. Lálákọ̀ọ́kọ́, mo bá kábíyèsí bàbá wa erin ńlá, mo bá wọn yọ̀ fún oore kàǹbìtìkàǹbìtì èyí tí Ọlọ́run ṣe nínú ayé Queen Naomi àti Alhaji Oríyọmí tí wọ́n da gbogbo ẹjọ́ yìí nù. Ẹ̀yin èèyàn ilé, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa nìkan ni a lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí pé òun ló ṣe é, kì í ṣe ènìyàn. Òun ló ṣe oore yìí fún Queen Naomi àti Alhaji Oríyọmí nítorí gbogbo ìgbà tí wọ́n mú wọn sí Agodi. Tó bá jẹ́ kì í ṣe oore Ọlọ́run ni, nǹkan tá à ń sọ yìí kọ́ la bá máa sọ. Ọ̀pọ̀ ló jẹ́ pé wọn ò lò ju ọjọ́ bíi mẹ́ta lọ ní Agodi tó jẹ́ pé òkú wọn ni wọ́n gbé jáde. Ṣùgbọ́n a dúpẹ́ nítorí pé Queen Naomi lọ, wọ́n padà láyọ̀ àtàlàáfíà àti Alhaji Oríyọmí. Bàbá wẹrẹ ńlá, inú wọn dùn gan-an. Inú wọn dùn gan-an fún oríire yìí. Wọ́n kí Queen Naomi, congratulations. Ní ìsìn Queen Naomi, wọ́n ti free, wọ́n lè jáde, wọ́n lè travel lọ síbi tó bá wù wọ́n. Ṣé mọ̀ pé tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀, wọ́n gba passport wọn. Torí amógist kan wá pé ó yẹ kí wọ́n lọ sí London ṣùgbọ́n torí passport wọn tán gbà, wọn ò lè kúrò ní Nàìjíríà láti travel. Ṣùgbọ́n ní ìsìn wọ́n lè lọ sí ibi tó bá wù wọ́n láti lọ ṣe vacation torí wọ́n need rest. Wọ́n need rest gan-an ni. Ẹ̀yin náà ẹ dẹ̀ mọ̀ wípé àti ìgbà tí gbogbo ọ̀rọ̀ Stambi yìí ti ṣẹlẹ̀, Queen Naomi wọn ò jáde, wọn ò gbójú wọn jáde, wọn ò ṣe anything, wọ́n kàn jókòó sí inú Royal Mansion bẹ́ẹ̀ yẹn ni àti Àkúrẹ́. Nítorí ikú àwọn ọmọ yìí, ó dùn wọ́n gan-an. Bí a ṣe gbọ́, wọ́n ní bàbá wẹrẹ ńlá ló ń fi wọ́n lọ́kàn balẹ̀ náà ń ṣàdúrà pé kán ṣáà calm down, kán má worry, everything máa wà okay, pé àwọn èèyàn náà mọ̀ pé ikú àwọn ọmọ yìí dùn wọ́n. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ẹ̀ ó ti di àfìsẹ́yìn tí egun fi ṣọ̀. Bàbá wẹrẹ ńlá, wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore tí Ọlọ́run ṣe fún Queen Naomi. Nítorí gbogbo nǹkan tí wọ́n là kọjá kì í ṣe nǹkan kékeré. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ó jẹ́ kó ń borí gbogbo ogun yìí. Wọ́n ní parọ́pò, wọ́n ní wọ́n dúpẹ́. Wọ́n ní in fact ìgbà tí parọ́pò gbọ́, ìbọn ti dismiss case, wọ́n ní parọ́pò, wọ́n kọrin. Wọ́n kọrin pé Olúwa ṣeun, Olúwa tóbi. A bá Queen Naomi yọ̀, a bá wọn dúpẹ́. Queen Naomi, wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé gbogbo wa yìí a nífẹ̀ẹ́ wọn. Gbogbo ayé love Queen Naomi o. Gbogbo ayé love Queen Naomi gan-an. Tẹ bá rí àdúrà táwọn èèyàn máa ń ṣe lójoojúmọ́ fún Queen Naomi. In fact, ó lágbára. Bí wọ́n dẹ̀ ṣe máa ń gbàdúrà fún bàbá wẹrẹ ńlá náà ni àdúrà yẹn dẹ̀ gbà. Nítorí pé inú Queen Naomi dà ní. Inú Queen Naomi dà ní. Ìtorí ẹ̀ ni gbogbo àwọn èèyàn fi dìde lórí ọ̀rọ̀ Stambi yìí tí wọ́n ní olódo ò ní kú sípò ìkà. Ṣùgbọ́n a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Wọ́n nínú bàbá wẹrẹ ńlá dùn o. Wọ́n nínú wọn dùn gan-an ni. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. At least ní ìsìn ọkàn Queen Naomi máa balẹ̀. Mo rántí èèyàn kan tó béèrè lọ́wọ́ mi pé kí ló dé tákìrí kábíyèsí àti Queen Naomi pọ̀. Ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn kì í ṣe nǹkan kékeré. Tí Queen Naomi bá ń jáde tó ń yọra, àwọn tó mọ wọn kú ṣé wọ́n ní máa sọ̀rọ̀. Ṣé wọ́n ní máa sọ̀rọ̀ pé ìgbà tó pọ̀ mọ́ àwọn tán. Ẹ mọ̀ pé ilé ayé yìí èèyàn ní láti ṣọ́ orí ara rẹ̀.
ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo àwọn fámílì tọmọ wọn kú o. Ní agbára Ọlọ́run, Ọlọ́run á console wọn torí kò dùn mọ́ anybody nínú nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn ọmọ wọn. Ṣùgbọ́n Queen Naomi kọ́ ló pa àwọn ọmọ ẹ̀, wọn ò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí. Sábàbí kan ló jẹ́ torí Nàìjíríà wa, ebi ń pa àwọn èèyàn, ìyà ń jẹ àwọn èèyàn. Ibi tí ẹ bá ti pa àwọn èèyàn 50, èèyàn 5,000 lẹ máa rí. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. A ní kí a tún wá mú update wá fún ẹ̀yin èèyàn ilé ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo oore tí Ọlọ́run ṣe nínú ayé bàbá wẹ̀rẹ̀ ńlá àti Queen Naomi torí wọ́n ní kábíyèsí láwọn miss Queen Naomi nínú ààfin. Ẹ dẹ̀ rí i pé gbogbo àwọn elders náà wọ́n ní àwọn fẹ́ kí Queen Naomi padà wá sínú palace pé nítorí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ nínú palace. Wọ́n ní tí Queen Naomi ò bá wá, pé àwọn alálẹ̀ pé inú wọn ò ní dùn. So a mọ̀ bóyá kíákíá ló máa jẹ́. A mọ̀ ìgbésẹ̀ tí bàbá wẹ̀rẹ̀ ńlá máa gbé lórí ọ̀rọ̀ yẹn. So ẹ̀yin èèyàn lé nǹkan tó a gbọ́ nìyẹn update tí mo ní kí n wá fún yín ni. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Mashola lórúkọ mi kò yí padà. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up. Gbogbo ẹ̀yin tí a ti mú fún prize giveaway, ẹ máa wo gist yìí, ẹ máa rí orúkọ yín ní abẹ́. Ẹ̀yin tẹ́ bá ti